mi bíbí kú bí kalẹ̀ ó bí ọmọ tí ń da ẹ̀sìn irú òun náà tó wá lẹ́nìkan dẹ̀sìn irú ẹ wo wèrè ń ba ẹ̀sìn jẹ́ òun náà tó wá wẹ́nìkan kò tó pé àwọn tí ń bẹ̀sìn yìí jẹ́nu òun ló sì ń bẹ̀sìn jẹ́ ọmọ tó bá rí bàbá rẹ̀ bíi tí ó bá jọ máa rí àbùkù ọmọ kàwọn bàbá rẹ̀ tó bíi ìgbà tí wọ́n ní ìmáàmù ni wọ́n jẹ́ ń ran yín kó sì yarí wọ́n ráhùn bàbá rẹ̀ ìmáàmù ni wọ́n sì ń wí pé èso máa lù èso máa lé ó sì láwọn bàbá rẹ̀ ìmáàmù ni wọ́n náà ó gẹ̀rí àléébà bàbá rẹ̀ ó gẹ̀rí ìmáàmà mẹ́mbà rí ọ̀hún lógún ni ẹ gbọ́ wàkúntà على منبر الجهل لا إله إلا الله وتتكلم بكلام الجهلاء الله أكبر ọwọ́ dìde lérí mímbà yìí báyìí ọwọ́ ní ramadana ní ń bọ̀ yìí ẹ̀dá ọmọ òun lákẹ́ dákù ramadana ní ń bọ̀ yìí ó sì dúró lérí mímbà yìí ó ṣe kútùbà ní ọjọ́ jímà ó sì ń parọ́ màá nẹ́bí ó sì ń parọ́ mọ́lọ́ لا إله إلا الله orí pé lérí ikú ni ọ́ ó sì láàfáà bàbá rẹ̀ oní bàbá rẹ̀ jẹ ìmáàmù yìí ó rò pé àwọn àmàmù òkú làwọn bàbá mi òun lọ́fà tó fi rújú nínú òdu táwọn ará ilé fi pé ìsọmọlé àwọn الله أكبر wọ́n ya jọmọ ọkọ nínú ilé a sì jọmọ ọkọ nínú òdu ògùn mímbàrí ọmọ àparọ́ mú sí ọlọ́run ògùn mímbàrí ọmọ àparọ́ mọ́lọ́run gan fún rẹ̀ ògùn mímbàrí ọmọ àparọ́ mà nábì ó ti máa parọ́ má sẹ̀ríà tọ́lọ́run pípẹ́ nínú sẹ̀ríà òfin tiwa nínú òfin wa sófin ìsìláàmù wa ló ń wí ni àbí òfin pátì tọ́ wa ó sì yanjú rẹ̀ kí gbogbo ayé ó le kó lè máa kó yé ta ko àlà sí ìsìláàmù má ìwọ ìmáàmù ọ̀hún ọ̀wá rọrọ̀ orí sọ lẹ́nu ọ̀wá ní gbogbo ẹni ọlẹ́nìkan lórí wa òun ni pírẹsidẹ́ǹtì gbogbo wa òun ni ó sì máa wẹ̀ fún wa ẹni ọba ti wá máa wẹ̀ kalẹ̀ tó lóun rọ́ṣù òun máa wẹ̀ fún wa kójọba yìí ní ká gbáwẹ̀ inú òfin sẹ̀rí àti wa wọ́n ní apá òní dáa fún ọ òun ní sẹ́rí rẹ pẹ̀lú gbólóhùn tọ̀tọ̀ ọ̀dọ̀ àwọn tó bí ọlá kìí àmọ́ ọlọ́run òní kí àwọn bàbá rẹ̀ ọ̀rọ̀ ó sì takú sí àlà ìsìlámù wá yanrí rẹ̀ pé nínú òfin pátì yìí ti wá ọ̀gbọ́ SAE pátì yìí nù àwa nínú òfin sẹ̀ríà ti wá ẹnu gbọ́dọ̀ tó wí ní la'natullahi alayka wa man taba'aka minal ghawi. èmi ọ̀gbọ́ rí o èyí sì tí ì rí ìkànnú Al-Qur'ani ìpalùkùránì ni bẹ́ẹ̀ ni tọ́ba lóhun rọ́ṣùn bí kan tó sì máa wẹ̀ tí ó dúró de ẹni tí wọ́n ní wọ́n yàn tó ń tẹ̀lé tí èsè lédè rẹ tó ọgbà fúnra tiẹ̀ mọ́ tó ń tẹ̀lé ránwúran torí kọ́ ọ fẹ́ sọ̀tẹ̀ ẹ̀ràn tiẹ̀ elédè rẹ. wọ́n tọ̀ wọ́n bá wá máa wẹ̀ tó dájọ́ oṣù kalẹ̀ pẹ̀lú mà tí ń bẹ lára ẹ̀ ní bàbá lágége tí ń ṣe láàtọ́ wá yan mufti ilẹ̀ Yorùbá ó sì kájú ẹ̀ tí ń sì ṣe mufti wọ lẹ́yìn mufti ilẹ̀ Yorùbá ká má fi gbogbo ẹnu sọ púpọ̀ náà ni wọ́n má tó wá ní pé àwọn alágbájá kan ní ń bá wí ayẹ fún wọn máa gbé wọn pe gbogbo àwọn amúfútí wọn pe wọn jòkó lẹ wọn a máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn kí láìfọ gbé báwo yìí tá sí rí o tú wọn máa ṣe check up fẹ́ẹ́ kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ fàtiwá bẹ́ẹ̀ láti máa tara yọ tara fi bẹ́ẹ̀ jọ wà mẹ́. mufti ilẹ̀ Yorùbá ní wàá dájọ́ òun ní bàbá mudiru ní í ṣe tẹ́lẹ̀ àwọn gbà wọn ti yan mufti bàbá ti wọ́n ti kú ìṣe wọ́n ní kọ́kọ́ ka bàbá mudiru tẹ́sítì ẹ̀ wọ́n ti kọ́ ka wàá lẹ́ni wọ́n bá ti dájọ́ báwọn lẹ́rí àníkún wọn pa débẹ̀ wọ́n pa bàbá rẹ ni àbọ̀ bẹ́ẹ̀ bẹ̀ san kú bàbá rẹ tí bàbá rẹ kú torí ìwọ̀n òye mi àwa wo náà Al-Qur'ani gbogbo hadu àmọ́nkò tó là mú mi náà mú ta àmì dá tó ẹni wọ́n bá pa mú mi ní lábojúlẹ̀ pa ẹ̀rùgbọ́n tó ń náà sàgbákò ó tó wá ní èyí ni ẹ máa pààyàn ó ajẹ́kófin rẹ tó wí wọn lẹ́sẹ̀ lẹ́nu Ọlọ́run ò ní sòfin kó yí padà wọn náà lọ sọ pé wọn pa wọn lọ tó ní àní ẹ pa wọn wò abanú Al-Qur'ani àbá abanú àdìsí ànábì òní kẹ ẹ pa ẹnìkan torí kó mọṣù nínú ọ̀rọ̀ àwọn àfa táwọn ẹni rí àbá bóyá ń bí ọ̀rọ̀ àwọn wèrè tẹ́ńtẹ̀lé bóyá àwọn náà kọ́lé yìí wọn lè yí lọ́wọ́ wọn náà sì dúró lé ní mímbàrí mọ́sálásí mímbàrí ànábì kò sẹ́ni tó dí orí bẹ̀ kọjá pé gbogbo olú àwọn báwọn ọmọ tí ìwà òbí ni wọn ọmọ tí ìwà bá bí ọmọ rẹ̀ kẹ́yìn sáré sọ̀rọ̀ pípa jáde lẹ́nu kí ìsìlámù tó sọ̀rọ̀ pípa ọ̀nà jìnnà púpọ̀ ọlọ́run tó dákọ̀ ọ̀rọ̀ kọ́tùlù ebi ó ti dákọ̀ ọ̀rọ̀ kọ́tùlù gan pé bí yẹn bá pààyàn gan ọlọ́run tó fi option sí ọ̀sẹ̀dẹ̀ rẹ̀ fún wa. èyí tó parí ẹ̀ àwọn ọmọ ìyá wa
táàjọ ń bẹ lórí Islam ó tó kẹsẹ̀ wá jẹ́jẹ́ báyìí a ti fa gbogbo ẹ̀ láti bí ogún ọdún báyìí láti ń fa bọ̀ wá yẹ́pọ̀ ya tó láti ra wa jẹ́jẹ́ lájẹ́ kí omi Islam kó tòrò ọmọ ìgbìmọ̀ Ọlọ́run sì sọ̀rọ̀ fún yẹn ẹ̀gbọ́n ni o láwọn ọmọ ayá wa sàlàfíà bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ yìí nìṣe àìmọye àwọn tọ́já gbé torí mi ní fi tan kámẹ́rà ọlọ́rọ̀ kan jọ́sọ̀ àbọ̀rọ̀ mi nìkan yóò sọ̀rọ̀ agbé fọ́tò mi sẹ́gbẹ́ kan báyìí ni yóò sì tírìtì mi dáadáa ní àdé tírìtì èèyàn ẹ̀rí nǹkan yóò fún mi tírìtì bẹ́ẹ̀ dáadáa èyí tó kàn wájú mi lójú mẹ́ ni pé gbogbo oògùn tí ń fún mi kò séyìí tí mo lò. lórí ètò àfúnjá kí n máa gbogbo ń tọ́ sọ kọ́lá kò sọ̀rọ̀ rẹ̀ kan tí mo múlò torí kò sí ní tó lè wúlò fún mi nínú tọ̀sọ̀rọ̀ ó sì ní tó tún sí nínú ọ̀rọ̀ mi àmọ́ ń tọ́ fẹ́ ni wípé ọbẹ̀ kí wọ́n sá mà pé wọ́n náà ń bẹ láyé ọbẹ̀ kí wọ́n mà pé ní bá ti gbé mọ́tò Jaqmal sí ayọ́sá tó mà pé mi náà ń bẹ nínú fámìlì téèyàn làwọn tó bí ó fi wá mà fáwọn bí máa rí wọn bá fẹ́ wù ọ tẹ́lẹ̀ bá rí bàbá alágéjì wọn wù ọ wọn bá rí sí Jaqmal wọn wù ọ mà pé wọ́n bù wọn lé pè ní bí wọ́n ti ń wù ọ̀hún ni. ọ̀dà bẹ́ẹ̀ kí gbogbo wa ká rìsẹ́ẹ̀tì gbogbo nǹkan. àyà kan pé ya ayyuhal ladhina amanu إذا ضربتم إلى الأرض في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا آية مثلا فيها فإن الله مغانم كثيرا كذلك كنتم من قبل فمن الله عليكم ẹjẹ tó àyà fún àwọn ọmọ ìyá wa kí n máa lọ ẹyọ ń dá mi. Ayúwọ́ lẹ́bí náà mànú ọlọ́lá pẹ̀yìn àfá tẹ́jẹ́ mú mi ní òdodo tẹ́jì sí ọlọ́run tẹ́jì wá sí. Ìgbàdọ́rẹ́bù tó ń fi sábì ilẹ̀ láàyè. Bẹ bá jáde kó nílé tẹ́ǹsì jihadi lọ, tẹ́ǹsì dáwà lọ, abẹ́ǹsì halkọ̀, abẹ́ǹsì dáwà, abẹ́ǹsì jihadi. Ẹ̀yọ́ máa yá wa, sàlàfíà, ẹ̀yin lọ́lọ́run bá wí. Bàtàbà ìyànà ẹ máa wádìí nǹkan dáadáa, ẹ má máa wo kílìpù kéke, kẹta ni máa jáde. Ẹ máa wádìí nǹkan ẹ wo ẹni tó sọ̀rọ̀ tẹ bá wọn bá gé díẹ̀ fún yín ní wọn tó jẹ pé sálàfí ni ọ tó sì lò ní mímọ̀ ẹlòmíì gba dókítà ní wọn gan ọba dókítà lóòótọ́ abẹ́rẹ́ wọn ni wọn máa gún kéwú ọpọlọ tí ẹ̀gbọ́n ọ̀làlàáfíà bẹ̀lẹ̀ tí wọn máa ru abẹ́rẹ́ tí ó kún kéwú. nígbà ìwú àfa ànímọ̀jẹ̀ náà sì wọn máa kọ̀ fún mi mọ́ èmi ìfi náà sì já ọ̀rọ̀ ẹnu mi júná sí wọn máa pọ̀ júná sí mi lọ. júná sí bá ti pọ̀ fún kéwú báwọn ọ̀tọ̀ ní táàfọ́ máa wí lọ. ọgbọ́n mi yé ọgbà dókítà ó lóun ó gún kéwú lábẹ́rẹ́ àmọ́kọ́lọ́ rẹ̀ ti dàgbà bóò ni ò ṣe ní gúngùngúngùn nígbà téèyàn á gbé kílípù ẹyọ kan ọ̀rọ̀ àdí kílípù ìṣẹ́jú márùn nínú 1 hour program ọwọ́ abá ọ lé Facebook gbé wá bọ́m̀bí tó jòkó sínú ilé ọwọ́ wò èyí tó yẹ kó ọkọ́ ṣe ni pé ọwọ́ ṣẹ̀rí ìtọ̀ yẹn gan látòkè délẹ̀ ọwọ́ afarabalẹ̀ jòkó tì ẹni ọba jẹ́ onímọ̀ bí ti ṣe ọ farabalẹ̀ jòkó tì ọ̀rọ̀ táàfà yẹn sọ ọjọ́ rẹ̀ àdókòtì wa tó ṣe tọ́ba jòkó tì dáadáa ó tún bí sì ti ní pẹ̀lú oníjẹ́yàwó àtọmọ́dé stọ́pù rẹ̀ tọ́ba wò dáadáa tán ọ̀yẹ́ ìṣẹ̀wá kó tíra jáde ẹ̀wù processing tó wà ń bí kéwòn tó ṣe rọ́ọ̀dù processing tó wà mẹ́rin wọ́n dà ọ̀gbọ̀nà kọ́kọ́ lè wo tíra ọ̀gbọ̀nà kọ́kọ́ wo àwọn ọ̀dù wọn ní sẹ́ni yẹn sí ohun ọ̀rọ̀ yẹn gbé ni táwọn èèyàn wọ́n sì gbọ́ ni tó ti kéwù yẹn tú ni ó wò gbogbo ẹ̀ tọ́ba wò tán torí pé òkè ọmọ tí ń wí kò sí kéwù tú kò sí kéwù pé ọ́ dẹ̀ gbé kalẹ̀ dáa àmọ́ ìjẹ́kínní yìí rí bẹ́ẹ̀ ọwọ́ akú tíra ọwọ́ àjòkó ti tíra ọ̀yẹ̀ tíra wò dáadáa ọba yẹ̀ wò tó yí ọ tọ́wárí pé n tó wíwù òrìṣọ́ọ̀tì rẹ ni pé n tó wíwù sí nínú òsì lójú ọ̀nà ìgbà wọn ló tó wá jáde ó tó wá ní jáde kọ́ dànù ọ wà sọ fáyé pé n táwọn àbá wa wí n tí mo rí ewu mo tíra o ọ yàtọ̀ fún n tán wí àmọ́ mo fẹ́ káwọn àbá wa wá dìfẹ́ǹdì ẹ̀mú làwọn ti rí tiwọn èyí tó kù tó bínú ẹni ọba já àfa òní mímọ́ kì í bú èébú sọ níbo làwọn ti wá rí tiwọn tọ́já sí pé èébú ni ń sàmúbú babalágége ní gbogbo ògbà ní gbogbo àsìkò ìwọ ní babalágége ọmọ kéwú ìwọ sì ń bẹ èébú ṣé èébú tí wọ́n ń bú ní kéwú tó ní babalágége ọmọ ni àbírú kéwú wo ni ẹ wá wá tíjọ́ tí wọ́n ti ń bọ̀ wá bẹ́ẹ̀ tí wọ́n fún wa lóhùn lẹ̀ lágbàwá pé ẹ máa lè dàlú ọlọ́run tí wàá bá wọn wínú ayé àkàlẹ̀ fún wọn tó dé dọ̀rábùtùm fi sabilillah bẹ́ẹ̀ bá ń ṣe dáwà bẹ́ẹ̀ ń ṣe hálkọ̀ abẹ́ ń pèpè sójú ọ̀nà ọlọ́run pátá bá yà kẹ́ ẹ tó lè nákìdú èèyàn lórí nǹkan kan kẹ́ ẹ tó àárọ̀dà rẹ̀ ẹ kọ́kọ́ wá díẹ̀ dáadáa náà èyí wọn àkọ́kọ́. alqa ilaykumus salama ẹni bá pàdé yín lórí pé wọ́n jẹ́ sálábí bàbá sálámà sọ pé sàlámù alaykum ọlọ́run ní dáhùn sálámà padà ní má sọ fún un pé lásìkò àmọ̀ nínà ó ń bí díà lẹ́yìn àwọn ọ̀gbọ̀dọ̀ kí wí àlè báwọn ń bí díà sí àlè báwọn afẹ́ ẹlẹ́bọ sí àlè báyé kékeré kan sí ẹ̀yin tẹ́ ń wí láwà
ẹ̀yin tẹ́ ń sọ̀kòtò yín balẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ dánú gbàsù ẹ̀yin tẹ́ ń gúnlẹ̀ ẹ̀yin tẹ́ ń segbá gbogbo àwọn jagbajá ń tìsí nǹkan ni wọ́n ń kà á sí wa lọ́rùn tán ìṣọwádìí kèfèrí ìtẹ̀yìn àbí di kèfèrí gan-an wọn ò rí ìwò lára wa. lọ́sà mọ́mìnà. ọ gbọ́dọ̀ sọ fún wa wípé ẹ̀yin ṣe mùmínì. tẹ́kùtẹ́kù àrọ́dọ̀ ìhàyà àti ìdúnnìyà. gbogbo yìí ká ń pè wá ń kèfèrí sí yìí náà tẹ̀kùtẹ́kù àrọ́dọ̀ ìhàyà àti ìdúnnìyà. owó tẹ́ ẹ fẹ́ gbà lọ́dọ̀ àwọn Lárúbáwá torí ẹ̀ lẹ́fẹ́ ń pè wá ń kèfèrí kì í jẹ́ pé kúfùrù gan lẹ́gbẹ́ lára wa àwọn torí tí wọ́n fún yín wípé ẹ máa lọ lébà dá gbogbo àwọn ìran yín àti ìlú yín ẹ yí ojú mọ́sálásí padà ẹ lé àwọn ìmáàmù kúrò lórí àga ẹ máa fi ara yín bọ̀bẹ̀ bàbá ìmáàmù ló kù yín léṣe ó ti máa sá gbogbo ọ̀ní eré ó ti máa pera wọn kí bàbá àwọn kan ìsásù àwọn kan lókù ìsásù yín ò lókù bẹ́ẹ̀ bá ń ṣe láwọn àlùkìlù ẹ̀ lérí sílẹ̀ yìí ìyá yín kọ́ ìyá yín ní gbòǹgbò àwọn ẹ̀ tó tún lè yí kẹ́rin rí sí ń bẹ̀ wọn lọ́nà bẹ̀ wọn mùsùlùmí lòní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n máa ń tẹ́ gbé wá àmọ́ ìyá yín nípìnlẹ̀ gbogbo ẹ̀ òṣèré ọ̀tẹ́lẹ̀ gbogbo ìyá yín ó tó dé ìyá yín láàdìá àwọn tí ń bẹ lára wa jẹ́ mọ̀ wípé kọ̀sáyè tó bẹ́ẹ̀. ọlá ayé nìkan náà lẹ̀ ń wá owó ayé lẹ̀ ń wá tẹ̀sí ṣe tẹ̀sí. fa inda Allahi maganimu kasira àwọn ọ̀rọ̀ ọ̀dọ̀ Ọlọ́run lọ́rọ̀ wà ẹni Ọlọ́run ọba kẹ́ni ọ̀kẹ́ kì í ṣe gbogbo yín náà tẹ rúlẹ́rí náà ní ẹ̀rọ owó ẹni tí yà ń jẹ́ ń bẹ́nu yín tí orí nǹkan kan fún ìyàwó rẹ̀ ńlé bí àwọn abẹ́rù wa ní Allah ó lè ṣe fún ọ tọ́ra àkọ́ pé yóò dáa fún wọn láyé ọba àṣẹ bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ọ̀gá rẹ tó dáa fún àwọn náà mọ ọ̀nà tí wọ́n rìn ti fi ń dà ní. ẹ gbọ́ kó àwọn ní tẹ sẹ́ni tí ó kó wọn ọ̀tẹ́ nínú àbí tábà tán ra wa jẹ́ owó ò ṣe gbà lọ́wọ́ Lárúbáwá báwọn náà Lárúbáwá mà láhùn díẹ̀ kì í má jẹ́ pé mà láwọ́ tó báwọn náà ẹnu pé wọ́n máa ṣe sàrà ní àmọ́ kó kó ńláńlá fún yàn kó wá tẹ́ ni wọ́n bá ti wá rí nǹkan tó ń wá wọn náà tètè padà Ọlọ́run ti ní orílẹ̀ kọ́ o ti kọ́ mọ́sálásí o ti kọ́ léèwé o ti rí gbogbo ntọ́ ń wá ẹ sẹ́ni padà díẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ lé sẹ́ni padà tán yányá ẹ sá máa dẹ̀ wá díẹ̀ ẹ máa ṣe wá díẹ̀ fàyíǹdà láhi magani kẹsìrà ọ̀dọ̀ Ọlọ́run làwọn ọ̀rọ̀ wà ẹni ọba kẹ́ni ọ̀kẹ́. kàdálíkà kuntum min qabil bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ náà nù níjọ́ tẹ́ kọ́ dé famanallahu alaykum Ọlọ́run sì ṣàánú yín ó ní ó pé yín gbogbo wa lẹ́pẹ́ ń kébèrè ó sì pé yín ẹ̀rọ wọn bẹ́ẹ̀. ibi ọ̀rọ̀ wa dé níṣẹ́ ni pé bàbá ti sọ̀rọ̀ kan ẹ máa wádìí rẹ̀ kẹ́ ẹ tó máa jáde tì wá ẹ sì jẹ́ ìwádìí yín ó yanjú dáadáa torí wípé. gbogbo ń tẹ́ ń ṣe wọn pátá Ọlọ́run ọba ń wò yín sí orí yín ẹ jẹ́ àjọ papọ̀ tún ẹ̀sìn sí ni ẹ má pẹ́ ẹ fẹ́ tún àwa sí ẹ̀yin yín máa pa mí ni ẹ̀yin fẹ́ tún wa sí mbọlẹ̀ yín dáadé fẹ́ tún wa sí. wọ́n sèkú bàbá ìmáàmù sílé bàbá ìmáàmù tó fẹ́ràn rẹ̀ níjọ́ tó ń bẹ láyé tó gbà fún wa bàbá tó pè ń kébèrè níjọ́ tí wọ́n kú gan-an wọ́n wá sí wọ́n sínú ilé ẹ̀tún wá ń kíbò sí pé wọ́n sì ìmáàmù sínú ilé ọ̀dà ká sí òkú mùsùlùmí ẹgbẹ́ òkú wọn kébèrè. èwòlé adé ló ń bẹ̀ ní sèǹtorí Ọlọ́run báyìí òkú ìmáàmù ọ̀kàn gbọ́ òkú ìmáàmù òsèkín ọ̀kàn tọ́ra yìí wọn gan fúnra ń gbà mẹ́lẹ̀ wọn kàn látòkò kù wọn kàn so ẹ jẹ́ kájọ gbégbé àlàáfíà là ń wá àlẹ́ ilẹ̀ ń sọ wípé àwọn ọ̀dà àdá lójú yín kò ṣe ń tó lè bá wa tẹ̀ ní yọ̀ wá kọ́dà kèfèrí èyí yọ̀ wá má wàláhì kèfèrí èyí yọ̀ wá báwa bá àtọ́ bá kú níṣẹ́ sẹ́rí àwọn oníṣẹ̀ṣe wọ́n wúlò láyé yìí ju àwọn sàlàfíà lọ nílùú táwa yìí àwọn oníṣẹ̀ṣe wọ́n wúlò fún ìlú tá a wà yìí nílẹ̀ Yorùbá yìí ju àwọn sàlàfíà lọ. ẹ ṣeun Ọlọ́run jọ da fún bàbá wa yìí tẹ̀ béèrè kílọ̀ náà wò. sẹ́rí àwọn oníṣẹ̀ṣe wọn àwọn ń fẹ́ píìsì láàrin ara wọn wọ́n á fẹ́ bá àwa mùsùlùmí jà àwọn so ọwọ́ pọ̀ láàrin ara wọn abẹ́ ti gbọ́ rí wípé àwọn oníṣẹ̀ṣe pín sí méjì o àwọn páàtì kan ń bá àwọn páàtì kan ṣọ̀tá ẹ ti gbọ́ rí ni àwọn pawọ́pọ̀ láàrin ara wọn wọ́n wá fẹ́ bá àwa mùsùlùmí jà àwa mùsùlùmí táwọn ọ̀pẹ á dìfẹ́ǹdì kí oníṣẹ̀ṣe ọmọ bá wa jà àwọn páàtì kan lára tiwa àwọn gangan ń bá wa jà ìjà tí wọ́n tá à ń rán lọ́wọ́ kò jẹ́ á lè ríjà àtàwọn oníṣẹ̀ṣe dìfẹ́ǹdì ẹ bá àwọn oníṣẹ̀ṣe wúlò fúnra wọn nílùú tá a wà yìí jà àwa mùsùlùmí lọ látara ìṣọ̀kan. bẹ́ẹ̀ni ẹ là lọ́rọ̀ bẹ́ẹ̀ni nílùú yìí wọ́n wúlò ní ìlú yìí ẹni wọ́n tún ní tata iṣẹ́ tó wí o tún láwọn oníṣẹ́ iṣẹ́ tó dáa jẹ àwọn lọ́wọ́ kọ́dà wọn dá láníyàn rẹ̀ sáwọn ọmọ ìyá wọn ju àwọn sàlàfíà tiwa lọ torí wípé
ààrí ìrànwọ́ látọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa torí wọ́n yọ wá kù lára wọn nígbà wọn yọ wá kù lára wọn ìbúlá lọ gbélórí oníṣẹ̀ṣe kan bá kú níṣe gbogbo wọn dárò rẹ̀ bá a fa Súfí bá kú níṣe wọ́n fi wá sí yẹ̀yẹ́ ni. wọ́n wúlò jù yín lọ púpọ̀ wọ́n wúlò jù yín lọ dáadáa wọ́n wúlò fúnra wọn ju ẹ̀yin lọ kódà láwọn oníṣẹ̀ṣe o àwọn tó máa wá púìsì fún lùí òun náà fẹ́ pé kílù ó túbà kó tùṣẹ̀ lọ́dọ̀ wọn lọ́dọ̀ àwọn tí wàá sàlàfíà kílù ó gbóná ó gbóná ìlú kó gbóná làwọn ń lù àwọn ṣẹ̀ṣẹ̀ àwọn sì máa pé kó túbà kó tùṣẹ̀ wọn á wúlò àbọ̀ òwúlò jọ lọ́wọ́ wọ́n wúlò bàbá. ọ̀rọ̀ ẹ̀sìn ká ń sọ ọ̀rọ̀ wúlò humanity là ń sọ ìsọ̀ká àti wà. kì í sọ ọ̀rọ̀ ẹ̀sìn ká wí tó bá àwọn oníṣẹ̀ṣẹ̀ wúlò jọ wà ní wọ́n tó lẹ́hùn ẹ̀sìn fọ́ ọmọdé akọ humanity akhlaq muamala ìtúnkọ́ mi ènìyàn sí lórí ẹ̀nà bọ̀ wá ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ká ń sọ kákọ́ ágbé tẹ̀sí sẹ́gbẹ́ kan torí wípé ìlú tá a wà yìí ẹ̀sìn kakọ́ nílò àmọ́ ìwà kan lọ́gbọ̀dọ̀ pàdúpọ̀ àmì àwọn ọmọ ya wa wọ́n pọ̀ wá lọ́mọ ya wọ́n làwọn bá wa ṣe gbogbo nǹkan bá ṣe kọ̀ dá lọ́dọ̀ wọn bàbá gbégbá àrígbé wọ́n tó ní kéfì nítorí àwọn náà àwọn sẹ̀sẹ̀ òsì wáyé àwọn nǹkan lọ́dọ̀ tí wọ́n kún ní mùsùlùmí ni wọ́n ẹ̀gbọ́n fún tí wọ́n sọ́dọ̀ wa àwọn ọmọ ìyá tiwa wọ́n sì dá àwa apá kan àwa tá a pọ̀ jù wọ́n dá 70% nínú mùsùlùmí tí ń bẹ́lẹ̀ Yorùbá wọ́n sì dá wa fún wọ́n sì dá wa kéde wọ́n làwọn tà wá fún wọn wọ́n lọ́wọ́ sẹ́kù àwọn 30% nìkan táwọn jẹ́ ìsìlámù táà nábì sì ní wípé ẹ pèèyàn sínú ẹ̀sìn ni wà bá ṣerú wọlé àtúnàfẹ́rù ànábì ní ẹ kó àwọn èèyàn wálé ni ẹ má ta àwọn èèyàn wọ́n sì ta fáǹsì ànábì wọ́n ta gbogbo wa yìí wọ́n sọ wá di kékeré wọ́n là yẹ sáà ní wọ́n ànábì má àdúgbò bẹ̀ wọ́n kọ́ dàpọ̀ wọ́n gbà wá wọlé padà wọ́n sọ wá dàlú wọ́n ànábì padà bẹ́ẹ̀ lè gbà kúnnú àfa Islam kọ́ dàpọ̀ jọ ń Súfí ẹ má bù ẹ ṣàdúrà fún ni ebi náà lọ́ fa àdúrà tá a gbókù ọba jẹ́ ẹ̀fọ́ àbá da lójú rẹ̀ àbá sàkú ṣàdúrà fún wa wọ́n tó sépèlé wa pa ń lọ náà má wọ́n tó ẹlẹ́bọ̀ ọ̀kan nínú àwọn ẹlẹ́bọ̀ tó kú alihamudulilá lẹ́nu mùsùlùmí ní ìwà tí ìgbóníṣẹ́ ẹ̀sẹ̀ kọjá rẹ̀ pé afá àtàn tó kú níṣẹ́ ògùn òṣèwọ̀n àìgbọ́ lẹ́nu ẹnu àfá mùsùlùmí la sọ́kọ́ gbọ́ pé ọyọ odidi ìmámù ìlú ìmámù ńlá ẹ̀dàkùn bàbá wa kó ládẹ́ sáyé wa síbi tí ìsìlámù lọ náà ni níbo ni ìsìlámù fẹ́ gúnlẹ̀ sí ọlọ́mọdé ìsìlámù ọ̀parẹ́ lù yìí Amina. ọmọ àpàdé ńlẹ̀ Yorùbá yìí Amina ya Allah. ọmọ jẹ́ báwa láfọwọ́ ara wa fa ìsìlámù sẹ́yìn Amin. báwa gbọ́rọ̀ ti lọ́dọ̀ inú ìwà ló bí eléyìí Ọlọ́run ò ní gbà wá lọ́wọ́ bàbá Amin. ò ní gbà wá lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa.